láti jáde lérí àwọn awuyewuye tí ń lọ nípa àṣẹ wà lẹ́nu alálàájì kò sáṣẹ ń bẹ̀. ń sinmi lọ́wọ́ mo tún á bí sí ṣùgbọ́n nígbà tó ti jẹ́ ọ̀rọ̀ mímọ̀ nìyí n lè ṣe sùúrù. ẹ bá mi táàgì Laola TV ẹ bá mi táàgì bàbá wa Dr. Sharaf àti àáfàá wa Ìwàlẹ̀sìn nìbàdàn. kẹ́ẹ̀sì ṣíà rẹ̀ lórí àwọn fáǹsì tó kù. ní àárọ̀ yìí òun ni mo rìsífù mẹ́sẹ̀gì ó ṣeun Kamali ẹ ṣíà rẹ̀. mo rìsífù mẹ́sẹ̀gì ìyàwó mi kan ń dákun o ọ̀rọ̀ tí ń lọ yìí kí n má sọ nǹkan kan o kí n má sọ nǹkan kan lérí ọ̀rọ̀ ìmọ̀ àti ọ̀rọ̀ ẹ̀sìn. èmi kọ èébú bí òótọ́ ọ̀rọ̀ o. kí ló dé tẹ́rú Ọlọ́run yìí fi wí bẹ́ẹ̀? Laola TV ó rí kinní kan wò lọ́dọ̀ wọn. wọ́n wá rí tí àwọn tí wọ́n jẹ́ jẹ̀mọ́ bàbá wa Dr. Sharaf tí wọ́n bẹ̀rẹ̀ sí bú mi bẹ́ẹ̀. ó wá dùn òun kò wá fẹ́ kán máa bú mi. wọ́n wá bú òní gan ni wọ́n wá bú mi dáadáa tá a bá ti parọ́. bàbá wa ní Kánò bàbá Wazirul Markaz adamallahu hayatahu Wazirul Markaz wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan pé tó o bá ń ṣe kinní kan táwọn èèyàn bá ń bú ọ lérí ẹ̀ tí Ọlọ́run ò bá ti bú ọ lérí ẹ̀ ò ní problem. wọ́n wá fẹ́ pín ọ̀rọ̀ mi sí mẹ́rin lérí ọ̀rọ̀ ǹjẹ́ àṣẹ ń bẹ lẹ́nu ẹni tó darí Mẹ́kà àbí kò sí. ń pín ọ̀rọ̀ yẹn sí mẹ́rin. àkọ́kọ́ ọ̀rọ̀ ni pé Laola TV Ọlọ́run kò ṣe dáadáa fún yín. àáfàá wa ẹ̀sìn ni wà àbí ẹ̀sìn ni wà ẹ má bínú wà lẹ́sìn. Sheikh Abdul Fatai èèyàn mi dáadáa ni wọ́n ọ̀rẹ́ ni wá. àmọ́ ni mo rí tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n táìtù ẹ̀ pé àṣẹ wo ní ń bẹ lẹ́nu. mo wá dúró ọ̀dọ̀ wọn ni mo ti wá rí wípé Laola TV gé kílípù níbi visitation tí níbi físìtì tí Bintu Raji wá ṣe sọ́dọ̀ wa tí mò ń sọ̀rọ̀ ńbẹ̀ pé bàbá wa Dr. Sharaf wọ́n ṣàlàyé pé àṣẹ wo ló wà lẹ́nu yín tẹ́ bá darí ájì sólúgbòhùn ni irọ́ lásán Yorùbá lẹ́fù. mo wá ní ọ̀dà mo wá ní lọ́dọ̀ tèmi ẹni tó bá darí hajj àti rí i pé ànábì sọ fún wa pé tó bá ṣe hajj bó ti yẹ kó ṣe kharaja min dunubihi kayawmin waladatu ummuhu yóò jáde kó nu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ìjọ tí wọ́n bí ni. mo wá muslim bá tù yẹn wá pé a ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ máa dínà gbígbàdúrà. ẹni tọ́lọ́run wá fèrè ẹ̀ṣẹ̀ jìn gẹ́gẹ́ bí ìjọ tí wọ́n bí i ṣé nígbà tó ti ráforíjì ẹ̀ṣẹ̀ òun sẹ́yìn pé yóò já ìdè kádùá àmọ́gbà ó dàṣẹ. nǹkan sọ́jú báwọn lọ. mo á parí ọ̀rọ̀ mi pé Ọlọ́run kò ṣe dáadáa o fún àbá wa Dr. Sharaf àti gbogbo àwọn àfáà wa lápapọ̀. now ìgbà tí Laola TV fẹ́ gé kọ́lọ̀ máa ṣe dáadáa fún wọn. wọ́n ní múlẹ̀ o wọ́n ní Dr. Sharaf onírọ̀ múlẹ̀ o àfáà Ìbídé sì ti dìbọ́ǹkì ọ̀rọ̀ wọn. dìbọ́ǹkì ọ̀rọ̀ wọn ní tí wọ́n rí sí inú èmi náà sì sọ tí mo rí sí. ṣùgbọ́n ìgbà tí mo wá wo ọ̀rọ̀ náà àfáà wa dáadáa Sheikh Abdul Fatai nìbàdàn Ìwàlẹ̀sìn tí n bá gbàgbé rà kàn má bínú wọ́n wá ń sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ náà wọ́n wá ń dìfẹ́ǹdì dókítọ̀ torí pé wọ́n dìfẹ́ǹdì dókítọ̀ ni. mo wá pè wọ́n lánàá wọn àti ẹ̀rí gbé wá pè mí padà. bí ọdún ọ̀rọ̀ wà o
pẹ̀lú assignment tó fún mi ń jọ sí. Wọ́n wá ní doctor yẹn ẹ dákun ẹ máa gbọ́rọ̀ wọn. Wọ́n ní doctor o wípé ọ̀rọ̀ tí wọ́n sọ wípé sádù zẹ̀ríà àbí sádù zàráìrìn àwọn àfáà máa pè ní méjèèjì. Wọ́n ní doctor fi dínà aburú tó lè máa wá ni nígbà tí wọ́n bá ní àṣẹ wà lẹ́nu òun tán wá ń dìmọ̀ àṣẹ wà lẹ́nu òun ó lè máa fìyẹn báwọn obìnrin olóbìnrin sùn. Yes, it's true. Ṣùgbọ́n mo wá fẹ́ sòótọ́ tó wà níbi kíní ilé ni. Ọ̀rọ̀ mi àkọ́kọ́ yóò lọ́dọ̀ Láúlá TV. Ẹlẹ́ẹ̀kejì yóò lọ́dọ̀ àwọn fans. Ẹlẹ́ẹ̀kẹta òun ni àbá wa ẹ̀sìn ni wáyé. Ẹlẹ́ẹ̀kẹrin tọ́pìkì gangan. Mo wà lérí pé àṣẹ ń bẹ lẹ́nu ẹni tó bá lọ Mọ́kà pẹ̀lú ẹ̀rí. Láúlá TV èyí tí ó lọ́dọ̀ yín ni pé ṣé ẹ rí tẹ́ bá fẹ́ gé kíní tèmi kílípù tèmi ṣé ẹ rí táìtù tẹ́ bá fún ẹ má jẹ́ kó dá wàhálà lẹ̀. Ó yẹ kẹ́ ti mọ̀ pé àáfàá kan là wá àbí kí n sọ pé ọmọ kéwù kan là wá tí kì í entertain wàhálà. Ẹ pé àáfàá rí bẹ́sì di dìbọ́ǹkì irọ́ kíní yìí máa ń ṣèbínú fún fans tí ò bá mọ nǹkan wò tí ò bá mọ ẹlòmíì táìtù ni ó gbọ́ mọ̀dìmọ́nù ọ̀rọ̀ òun kọ́ ló kàn táìtù rẹ̀ àfáà rí bẹ́sì mi wọ́n mọ̀ ní Dr. Sharaf Owida táàjọ kéwú táàjọ mọ̀ dókítà jù wá lọ ní ọjọ́ erí dókítà jù wá lọ nínú mọ̀ wàláì wọ́n ní experience jù wá lọ wọ́n sì jáde jù wá lọ àmọ́ kò túmọ̀ sí pé tá a bá sọ̀rọ̀ òdo ni nínú ilé tiwa ń bí yìí náà láàyè mi níbí yìí náà wàláì gbàgbé ẹ̀ àníṣọ́ntà àbámọ̀ mo wá fẹ́ fi rinlẹ̀ láàárọ̀ yìí pé àṣẹ ń bẹ lẹ́nu ẹni tó bá lọ hajj Gloria ọlọ́run òjò sórí mo rí mẹ́sẹ̀jì rẹ̀ ìwà ríbi reply tí n bá ṣe tán. Láúlá TV èyí tó lọ ọ̀dọ̀ tí inú tẹ́ bá fẹ́ lo fọ́tò mi àbí kílípù mi ẹ dákun tó lọ lọ́hùn ẹ má jẹ́ kí táìtù tẹ́ fún kó yàtọ̀ sí nǹkan tí mo sọ lóòótọ́ dédé tí mo sọ náà lẹ gé síbẹ̀ ṣùgbọ́n táìtù yẹn ó lágbára díẹ̀. Ẹ lọ wo èébú tí àwọn èèyàn ń bú bẹ̀ wọn láwọn fáǹsì dókítọ̀ kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe fẹ́ tó bá yẹ pé mi náà lẹ lọ gbé ẹnìkan wá tẹ́ ń sọ fún yín pé ẹni báyìí ti dìbọ́ọ̀kì Àríbídésí ọlágbára àbá ṣàkámọ́ ni àwọn tó bá jẹ́ fáǹsì wa náà mo máa bú èébú bó ti rí so gbogbo tẹ́ bá fẹ́ ṣe náà tẹ́ bá fẹ́ gbé ọ̀rọ̀ anybody ẹ dákun tó Ọlọ́run ẹ má gbé táìtù tí ó dá wàhálà lẹ̀ ṣe rí ibi tá a fa wàhálà dé lérí íńtánẹ́ẹ̀tì ó tó èmi sì fa wàhálà eléyìí ní ṣe bá sọ̀rọ̀ ìmọ̀ ìní dá sí ṣùgbọ́n ọ̀rọ̀ mọ̀ mùdírù ni mí àwọn ọmọ kéwù ó dẹ̀ máa wò ó tọ̀ ọmọ kéwù ni mí àwọn àfáà wa náà ó dẹ̀ máa wò ó bó ti rí nu. Nọ́mbà 2 ibi tọ́rọ̀ mi ó lọ òun ọ̀dọ̀ àwọn fans ṣe rí torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ fans tí ẹ bá ti rí i pé wọ́n bá sọ̀rọ̀ kan ó bá àfáà yín wí kò mí pé ká ẹ máa ṣe pé àdáwọn kan láláwo ni mí kí ló fẹ́ fi defend yín lọ́dọ̀ Ọlọ́run kéèyàn máa gbè mí ní aláwo mi ì jóògùn mi ì wẹsẹ mi ì gbé tutù mi ì ṣe kankan lẹ́yìn kí n ṣàdúrà nígbà táwa wá ń ṣàlàyé pé káwọn yóò kí tàwhídì wọn dúró déédéé nínú Islam tí wọ́n fẹ́ bọ́lẹ̀ kan fògúnlẹ̀ kan ṣe lọ́hùn kan ṣe gbogbo ẹ̀ tá a ṣe kọ́ àwọn ọmọ ń kéwù tí mo wá jẹ́ aláwo torí wípé ẹnìkan kọ táìtù ò tí ẹ gbọ́ kí náà fẹ́ sọ ọtí ń bẹ ebu kí ló fi defend èyí hùn èmi ẹ ṣaláwo ẹni tó bá ní àkódò òun mọ̀ dáadáa aláwo ni ẹ dákun ẹ tú àṣírí yẹn ebi ká ẹ tú àṣírí náà Ọlọ́run sẹ́yìn lẹ́sẹ̀ rí tẹ́ ẹ bá wá tú ọ̀nà tó fi jẹ́ aláwo ni mo tó bòye níyàn náà á yẹ ká ti mọ̀ dàfá àgbà náà social media kọ́ ló gbé wa jáde ẹ gbàgbé ẹ̀ social media dé bá wa lórí dáwà ni ó di méjì ẹ̀yin fans ẹ dákun so mo sì ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jó lólùfẹ́ títí wa ẹ má bu ẹnìkan torí wípé ẹnìkan bá sọ̀rọ̀ sí wa ẹ má lọ compare pẹ̀lú anybody èmi ń ṣe dáwà tèmi èmi ò ráyè competition o ó di méjì. Ẹlẹ́kẹta àfáàwà ọ̀rẹ́ mi Sheikh Abdul Fatai ẹ̀sìn ni wà tí n bá ṣe mistake yìí máa ń gbé tíra ẹ̀sìn ni wà bí wà lẹ́tí Sheikh Abdul Fatai namesake sáà ni èmi mọ̀ wọn
àwọn ni mo rí tí wọ́n ń sọ lánàá pé ọ̀rọ̀ tí dókítà sọ àti àsọ̀rọ̀ kọ́dà a fọ́ọ̀tì èmi àti wọn àjọ fọ́ọ̀tì Láúlá TV yìí ni ṣùgbọ́n lérí ọ̀rọ̀ tí wọ́n sọ tó ti wà lórí afẹ́fẹ́ yẹn mo fẹ́ kọ́mẹ́ǹtì lérí ẹ̀. àfàwà dáadáa Sheikh ẹni ọ̀rọ̀ tí dókítà sọ yìí Dr. Sharaf adamallahu hayatahu ẹni wọn right ìgbà tẹ́ wá fẹ́ mọ̀ gbérísì tí wọ́n fi right wá ẹni sí ẹni tó jalè tó lọ Mọ́kà tọ́lọ́wọ́ gbà á jì tiẹ̀ náà sí ẹni tó kó àjọ alájọ tó lọ Mọ́kà tí ò san tọ́lọ́wọ́ gbà á jì tiẹ̀ náà ọmọ yahoo yahoo tó lọ Mọ́kà tọ́lọ́wọ́ gbà á jì tiẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wí nu. ẹ wá ní torí ìdí yẹn ni sáṣẹ̀wò ẹ̀ṣẹ̀ wo ló lè wà lẹ́nu ẹ̀ ìgbà tí ẹ wá parí kinní yẹn ó yẹ kẹ́ ẹ parí ẹ̀ yìí pé àwọn yẹn o kò lè sáṣẹ̀ lẹ́nu ṣùgbọ́n ẹni tó bá ṣe tó ṣe hajj man hajjal baita walamu yerifuth walamu yefsuk kharaja min dunubi aw min dunubihi kayawmin waladatihu ummuhu. Ànábì lẹ́yìn tó bá ṣe hajj tó bá wá ẹ dákun ẹ má ti béèrè ya nọ́ọ̀sì ọlọ́run òjò dé dáadáa ẹ má distract mi ẹni tó bá ṣe hajj tí ò gbowó yahoo lọ tí ò gbowó olè lọ tí ò gbowó kówó lọ tí ò sọ̀sọ̀kúsọ lọ́hùn tí ò ṣèṣekúṣe lọ́hùn tó ṣiṣẹ́ bó ti yẹ kó ṣe dájú eléyìí sẹ́lẹ̀yìn náà ní láṣẹ lẹ́nu yóò ní ibi tí ń lọnu mùránà ọlọ́run ó ṣe dáadáa fún yín. ṣe rí sádù zẹ̀ríà tẹ́ ní bàbá lò bàbá Dr. Sharaf mo lọ pẹ̀lú yín láàrin o àti rẹ́ni tí wọ́n torí pé àṣẹ ń bẹ lẹ́nu wọn àwọn obìnrin dì mọ́ wọn lóòótọ́ tó jẹ́ ọkùnrin àṣẹ ń bẹ lára wọn kódà bẹ́ẹ̀ ti wí fún mi lóòótọ́ ńgbà tí mo pè yín lérí fóònù wípé ẹni tí ẹlòmíì wọn lè máa fi yún báyàn ṣe máa àṣẹ bẹ lára fa àwọn èèyàn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tèmi ń sọ gẹ́gẹ́ bí tí n bá fẹ́ sọ̀rọ̀ nípa sufi ẹ̀ ń pé mo máa ń sọ̀rọ̀ nípa sufi tèmi ń bá wí àwọn tèmi ń sọ̀rọ̀ nípa wọn ń ké hadith fún wa nísìn tó jà mọ̀ pé àṣẹ ń bẹ lẹ́nu tó bá lọ hajj kí ló jẹ́ kí n fẹ́ ké hadith yẹn àwọn fáǹsì tán jẹ́ olólùfẹ́ Dr. Sharaf níbi Láúlá TV yẹn wọ́n lólódo làfẹ́ àríbidé sí olódo wọ́n ní mẹ́fídẹ́ǹsì kan wá bàbá Dr. Sharaf náà mẹ́fídẹ́ǹsì wá tán fi sọ pé kò sáṣẹ kí wọ́n sọ pé tọ̀ àdìsí sọ yí pé kò sáṣẹ lẹ́nu kò sí ẹni tó lè rí gbogbo ayé mo challenge gbogbo àfa tó fi mọ́dọ̀ dókítọ̀ àti bàbá wa ọ̀rẹ́ mi nìbàdàn bàbá Sheikh ẹ̀sìn ni wà ìwà lẹ̀sìn ẹ má bínú mo challenge ẹni àfa kó kí hadith tó sọ yí pé kò sí gbígbàdúà àṣẹ tí yóò bá ń sọ kìí ṣe àṣẹ gbígbàdúà náà ń pè bẹ́ẹ̀ o gbígbàdúà ní jẹ́ àṣẹ tá à ń wí o àṣàṣe olúgbòhun o Yorùbá yé wa náà mo challenge gbogbo àfa ayé ẹ wo kódà èmi ò kò sí tọ́kàn mi pẹ̀lú sálàfí àbádùsúnà àbí mẹ́ríkàsì àbádàbí gbogbo ìwọ tó o bá ní tó bá kí àdìsí kan wípé àdìsí yìí sọ pé kò sí gbígbàdúrà lẹ́nu ẹni tó ṣẹ̀ dárí hajj dé wàláì súnmọ́bì láìlẹ̀ sí láìláwà ìwà gbà ọ́ láfà báyìí ẹ lè rí èmi wá rí àdìsí tó sọ wípé gbígbàdúrà wà lẹ́nu ẹni tó bá dárí hajj ìyẹn kọ́ ọ̀rọ̀ mọ̀ ẹ má jẹ́ kó di wàhálà ọ̀rọ̀ mọ̀ ẹ má jẹ́ kó di wàhálà kò dáa kọ́rọ̀ mọ̀ mọ̀ di wàhálà irú eléyìí tí ń sọ yìí nísinsìnyí pé challenge tó lágbára ni kálukú náà wà bóde pé yes àdìsí tó sọ rèé o ó ní kò sáṣẹ èmi wá fẹ́ kí àdìsí tó sọ fún wa pé àṣẹ ó wà lẹ́nu ẹni tó bá lọ hajj nǹkan téèyàn kàn lè ṣe náà ní kó sọ pé àdìsí ń ẹ gbọ́ àdìsí dọ̀ yìí fún ni tọ̀ èyí ò ní tó wá gbà àwọn tí wọ́n ṣiṣẹ́ kí wọ́n ń pè al-jarh wa ta'dil àwọn onímọ̀ hadith àwọn lọ́wọ́ àkù tí wọ́n wà bá a dá sí nígbà náà pé àfáà ríbi dé sí òun ni
ǹjẹ́ àṣẹ wà lẹ́nu ẹni tó bá darí hajj? Kìí ṣe gbogbo èèyàn o. Ẹni tó lọ pẹ̀lú owó halali tó sì ṣiṣẹ́ tó yẹ kó ṣe, tí ó sì ṣeṣekúṣe, tí ó sọ̀sọkúsọ gẹ́gẹ́ bá Ànábì ṣe wí sallallahu alaihi wasallam. Aláàjì gangan ni o. Aláàjì gangan ni o. Aláàjì gangan ṣe pé èèyàn sọ pé gbogbo alálàájì ni o. tó aláàjì gangan ni ẹni tó ṣiṣẹ́ tó lọ pẹ̀lú halali, àṣẹ wà lẹ́nu wọn. Tí a bá wò nínú àwọn ẹ̀rí tí ó wà ń bí, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tá a bá lọ lè wo ma akhrajahu al-imam al-hakim fil mustadrak ala sahihain ani Abi Hurairah radiyallahu ta'ala anhu, agbadisi wa látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhu. Ẹ máa gbọ́ o. Annahu qala, Abu Hurairah sọ pé qala Rasulullahi sallallahu alaihi wasallam. Abu Hurairah ni Ànábì wa Muhammad ó sọ pé Allahumma ighfir lil hajj. Ọlọ́run bá mi fẹ́rí jìn ẹni tó bá ṣe hajj. Waliman istaghfara lahul hajj. Kó o tún fẹ́rí jìn ẹni tí alálàájì bá tọrọ fún. Bàbá wa Agnes, kò ní bàjẹ́ fún yín. Ànábì tèmi sọ pé Allahumma Ọlọ́run ighfir lil hajj. Fẹ́rí jìn ó ń tọ̀hún tó ṣe hajj. Waghfir liman istaghfara lahul hajj. Kó o sì fẹ́rí jìn ẹni tí alálàájì bá tọrọ fún. Kí ló wà lẹ́nu alálàájì yẹn jàmá? Indirectly from the Prophet sallallahu alaihi wasallam. What this hadith is trying to tell us is the Prophet sallallahu alaihi wasallam seek forgiveness for the pilgrim. Torí ẹ̀yin tẹ́ mẹ́mbẹ̀ wọn. Ó tún wá ń sọ fún wa pé ẹni yòówù tí alálàájì bá tọrọ fún k'Ọlọ́run foríjì. Ọ̀dà tí alálàájì bá tọrọ, èèyàn wá bá alálàájì ń sìn. Alájì wa ni Ọlọ́run foríjì, Ọlọ́run foríjì. Ẹ sọ fún mi pé kò ní gbà. Ó ti dàṣẹ gbígbàdúrà. Àwọn bàbá wa bá ṣe bá lẹ́nu wọn nìyẹn. No bàbá pé kọ́ ni tó wà nílẹ̀ yìí. Gbogbo tí tá a bá nílẹ̀ yìí, òun náà kọ́ ni ò dáa. Ànábì l'Ọlọ́run fẹ́rí jìn ẹni tó ṣe hájì, wá fẹ́rí jìn ẹni tí alálàájì bá tọrọ fún. Ṣé kò sáṣẹ lẹ́nu ẹ̀ báwọn? Àbí sígfàrù kìí ṣe àdúrà. Number one, ọ̀rọ̀ tí ń sọ yìí, bàbá kí ni wọ́n ń pè? Bàbá wa Dr. Sharaf, àwọn kan ni wọ́n lọ́rọ̀ tí ń sọ yìí o. Àwọn fans tí wọ́n ní ìkẹ́rì wa tán lólódo ni mí. Ẹ lọ wò ó níbi kọ́mẹ́ǹtì ọ̀dọ̀ Laola TV. Wọ́n lólódo ni mí, ìmọ̀ evidence wa. Meanwhile, bàbá Dr. Sharaf go evidence tó sọ bẹ́ẹ̀ wá, wọ́n lè rí. Wàláì wọ́n lè rí. Wàláì wọ́n lè rí. Ẹ̀rí tó sọ pé kò sáṣẹ lẹ́nu alálàájì. Àwọn kan sọ̀rọ̀ ni. Kí ló jẹ́ kí wọ́n sọ báwọn èèyàn ṣe ń lo nílòkulò àṣẹ́ńbẹ̀ lẹ́nu àwọn àtẹni tó ṣiṣẹ́ àṣepé. Àtẹni tó lọ di ibi tá a ti ń jùkò. Tọ́lọ̀ dákò kalẹ̀ pé àṣetánì òkú rẹnu o, bọ́ bá ti rí o ṣe. Sáwọn yẹn náà ṣe àjìpé. Àkọ́kọ́ rùn nínú àwọn hadith tí mo fẹ́ ṣàlàyé ẹ̀ pé àṣẹnu. Mashallah. Ẹ máa gbọ́ o, nínú àwọn hadith mi, ẹ má bínú ẹ dákun, tó wà ń bí báyìí. An Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu. Hadith náà wá látọ̀dọ̀ Umar, gbogbo alama Umar radiyallahu anhu, qala. Ó sọ wípé ṣùgbọ́n hadith yìí, hadith mawquf ni.
sema hadith mawkuf hadith mawkuf le tí ó ní ti sọ dé ọ̀dọ̀ Mustafa sallallahu alaihi wasallam àwọn afa ti gbọ́ yé yugifaru lil hajj wọ́n feri jìn ẹni tó bá ṣe hajj wali man istaghfara lahu al hajj àti gbogbo ẹni tó ṣe hajj bá tọrọ àforíjì fún bakiyata dhul hijja ní yìí tó kù ní pé Sulhijja 10 ní iná la máa ṣe la máa gàràfà àbí la sọdún ẹ rí pé ó kù bí 20 days bakiyata dhul hijja tí Sulhijja ó fi parí kíní yìí ó wà pẹ̀lú alálàájì tó bá tọrọ fún wal muharram tí muharram òun náà wa safar títí dé safar wa ashiri min shahri rabiul awwal àti mẹ́wàá ní shahr rabiul awwal hadith yẹn mawkufu ni tó ṣàlàyé walahu shahidun ukhra ṣùgbọ́n hadith mawkufu yìí ó tún lọ́rọ̀ míì tó pé shahidi lòun ẹ̀yin àfá ẹ ti gbọ́ mi yé àwọn orímọ̀ ní bá sọ ṣùgbọ́n torí àwọn fans ní olódo láríbidé sí ó wá ní àṣẹ ń bẹ lẹ́nu àkọ́kọ́ yìí sọ ń bẹ bí àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ èmi kàn mú àfijọ́ yẹn wá ni ṣùgbọ́n torí ìwọ tí ò yé tó ní ìmú ẹ̀rí wá tó sọ pé àṣẹ ń bẹ lẹ́nu alálàájì ìwọ ní kó bẹ̀rẹ̀ sí ní dìbọ́ǹkì àwọn ẹ̀rí má ṣáìdì mi má ṣáìdì dọ́kítọ̀ mo ti wá challenge àfà gbogbo àfà ayé tó bá lọ mú àdìsí wọn báyìí pé qala rasulullah sallallahu alaihi wasallam du'aul qadimi min al-hajj ghayru mustajaba aw ghayru mustajab sọ bẹ́ẹ̀ ìwọ tó bá ti lágbára tó má dìsí wa pé du'aul qadimi min al-hajj aw du'aul hajj la yurja lahu al-istijaba torí mú wa àbí bá tilẹ̀ wù ká nàbí òwì ó ti dọ̀gá bọ́ bá jẹ́ sáráfí sì dáa pọ̀ mọ́ bọ́ bá jẹ́ Sunni sì dáa pọ̀ mọ́ bọ́ bá ní kíní kan náà dáa pọ̀ mọ́ ọtí mọ kéwùnù ọyanjú tí mẹ́lẹ̀ yìí ni torí pé mọ̀mọ́ yìí pẹ́ lè rí ẹ̀lẹ́ rádìsì wọn èyí táàrí náà ni wípé àdìs ànábì ní ọlọ́run fẹ́rí jìn alálàájì sì fẹ́rí jìn ẹni tí alálàájì bá tọrọ fún àṣẹ yẹn nu ṣáìdí tó wà fún àdìsí ọ̀kan tí mo kà wọn an Muawiya bun Ishaq qala qala sallallahu alaihi wasallam alhajju ànábì lẹ́yìn tó bá ṣe hajj yugifaru lahu wọn ó fẹ́rí jìn wali man istaghfara lahu alhajju ila silahil muharram ẹ wo àtẹni tí alálàájì bá tọrọ fún títí tí muharram ó fi kó lẹ̀ èyí ń làwọn bàbá wa lọ wọ̀n tí wọ́n fi ní 41 days nǹkan àwọn àdìsí táwọn lọ wá tí wọ́n rí ẹ jẹ́ ká máa lọ la ilaha illallah muhammadu rasulullah sallam lọ́mọ ṣàánú afáwa al-allama ibn Allani Shafi'i níbi dalilul falihin ẹ wo li turki riyadi salihin ní mujallada ẹlẹ́kẹta tẹ́bá lọ mujallada ẹlẹ́kẹta ní ojú ewé 237 Darul Ma'rifa ni wọ́n ti tẹ̀ wa ashara ila fadli safar salih àfáwà yìí wọ́n tọ́ka wa lọ síbi ìrìn àjò tó bá jẹ́ ní àjò rẹ̀ ẹ máa wo ṣé pé ẹni tó jẹ́ musafiru tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti mọ̀yíhùn ẹ máa gbọ́ o wa anal qadima minhu àfáwà Shafi'i ó wá ní ẹni tó ṣe ìrìn àjò lọ síbi dáadáa tó wá darí láti ìrìn àjò yẹn àríjà li ijabati du'aihi ẹ gbọ́ báwọn wọ́n ní ó jẹ́ ní tá a fẹ̀mí sọ́dọ̀ rẹ̀ jù wípé ó yẹ ká dùn ọgbà ìrìn àjò rẹ̀ ló ṣe waqad warada wọn láwọn tún rí ẹ̀rí kan pé izala kital hajja tó bá pàdé ẹni tó ṣe hajj famurihu pàálàṣẹ fali yastaghfir laka kó tọrọ dáríjì fún àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ ló fi rí bẹ́ẹ̀ àfi hadisi akhar níbi hadisi mi inna la yaghfiru lil hajj wal man istaqbala al hajj hatta yarji'a ila baytihi hadisi mi nu òun tún kún mo ti sọ yún lẹ́ẹ̀kan jàmá mùsùlùmí torí Ọlọ́hun àti torí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti torí Islam tá jọ gbé dání nínú in tí mo kó wá
ẹ jẹ́ kí n fi ẹ jẹ́ mo ti dúró báwọn náà. ní tí mo ń tura láti sọ fún ẹ̀rí kínkínní tí mo mú wá ó kù o tá a padà síbẹ̀ tí mímọ̀ bá tún débẹ̀ táwọn àfáà bá pè wá níjà lọ́bẹ̀ èyí ò tá a bá rí pé ìpè níjà lọ́bẹ̀ yẹn ó bá jẹ́ tẹlẹ́kọ̀ọ́ ìgbà nǹkan tó sọ yìí báyìí kò rí bẹ́ẹ̀ á tún jáde sọ̀rọ̀ àmọ́ ẹ dákun Láúlá TV tẹ́ ẹ bá fẹ́ gé ọ̀rọ̀ ti tèmi fọlọ́ǹbẹ̀yìn táìtù tí mo bá fún ni ẹ fún àbí tẹ́ ẹ bá fẹ́ compare rẹ̀ irú eléyìí tẹ́ ẹ kọ wípé irọ́ múlẹ̀ Dr. Sharaf Alfa Aribidesi debunk ẹ̀ ó yẹ ká ẹ lè kọ wípé Alfa Aribidesi tún ṣe àlàyé míì tó yàtọ̀ sí yìí tí dókítà sọ àwọn èèyàn ó sì gbọ́ bẹ́ẹ̀. Bákan náà ẹ̀yin fans mo round up ọ̀rọ̀ nìyẹn tẹ́ ẹ bá ti rí i báwọn kò mẹ́rìí wá ọ̀rọ̀ lásán ni Alfa Aribidesi sọ ọ̀rọ̀ lásán ni dókítà náà sọ ń bẹ̀ wípé àṣẹ ìwọ ló ń bẹ lẹ́nu yín kò sáṣẹ kankan lẹ́nu yín irọ́ lásán àdìsí wo lọ́sọ̀ yìí tí wọ́n sọ yẹn so àjọ sọ̀rọ̀ lásán ni nísìsiyìí tí mo ti wá kéwù yìí ọwọ́ akú kí àwọn àbẹ́lòmíì náà kọ́ wá kéwù tí ó sọ ìpọ̀rọ̀ tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀ torí ìdí eléyìí ń táwa rí nù ṣé ẹ rí kiri kan bẹ lérí ọ̀rọ̀ wa ní ilẹ̀ Yorùbá yìí àwọn nǹkan míì bẹ tó jẹ́ sí pé àwọn èèyàn máa ń condemn mọ̀dẹ̀mọ̀ yìí pé condemnation tí wọ́n ń fún totally yẹn kò ráìtì ṣùgbọ́n tẹ́ ẹ bá jáde sáwọn èèyàn bàbá Adam Sani tẹ́ ẹ bá jáde sáwọn èèyàn tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí defend wọn àwọn èèyàn ti bàjẹ́ tẹ́lẹ̀ wọ́n mọ̀ á lọ yí pé ẹ lọ lè mú ẹ̀rí kan wá ní mọ̀ fi báàkì ní wọ́n fi sòsì tí wọ́n ṣe so tí dókítà bá sọ pé àṣẹ oníbẹ̀rẹ̀ nu yín bóyá wọ́n rí nǹkan táwọn èèyàn ń ṣe nígbà tí èèyàn lóhùn darí hajj ní ọkùnrin tí àwọn obìnrin ń dìmọ́ tí èsì ọmọ rẹ̀ tí èsì ẹ̀jẹ̀ rẹ̀ àwọn ẹ̀jẹ̀ yẹn lè dìmọ́ yẹn irú ẹ̀ṣẹ̀lẹ̀ sáwà náà àwọn ọmọ wa lóbìnrin ẹni tí lójú agbo tí wọ́n lọ lè dìmọ́ táwọn obìnrin ń dìmọ́ tọ́mù náà ń fọwọ́ kọ́ wọn lọ́rùn ṣé lẹ́yìn ò tó kí dókítà náà sọ wípé àṣẹ ìwọ ní bẹ lára yín àṣẹ ìwọ ní bẹ lẹ́nu yín so torí ìdí eléyìí téèyàn bá ṣe hajj bá nàbì tí ní kéèyàn ó ṣe téèyàn ò ṣùwì kú yìí lọ́hùn téèyàn ò sì ṣe kú ṣe lọ́hùn tó sì ṣiṣẹ́ rẹ̀ bó ti pé gbígbàdúrà ti wà lẹ́nu ẹ̀ òun làwọn bàbá wa ń pè ní àṣẹ tó bá tẹ̀ rádìsì kankan mú lọ́wọ́ lónìí kọ́ mú lọ́wọ́ pé Allahumma gfir lil hajj ọlọ́run fèrè jẹni tó ṣe hajj waliman istaghfara lahul hajj ọlọ́run sì fèrè jẹni tí alálàájì bá tọrọ fún ànábì ló sọ bẹ́ẹ̀ ṣé níta ànábì sọ ohun àdúrà tó ṣe fẹ́ni tó ṣe hajj òun ó ti tẹnu ẹ̀ dáṣẹ̀ àdìsí ó ti tó tó bá jẹ́ pé kò wá rí bẹ́ẹ̀ táwọn bàbá tó wá dìde tá bá ń lọ irọ́ lọ́rùn wàláì tàláì ìní jáde wí kankan àmọ́ tí wọ́n bá sọ ọ̀rọ̀ tó ní láárí tó ní ẹtú jágbe wo àdìsí tẹ wí yìí kò dáa tọ̀ bóyá dọ̀ yìí fún ni bóyá kinní kan òun ni so eléyìí òun a ti mọ̀ pé àwọn alálàdí sínú òun náà wàá mú sọ híhù wá yóò mú sọ híhù wá torí pé kò tí ní gbàdúrà lẹ́nu alálàájì so àyẹ̀sì wa máa bẹ̀rẹ̀ ìmọ̀ ní ẹ jẹ́ ká máa fi sọ̀rọ̀ ẹ dákun ẹ̀yin fans dókítà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní mímọ̀ púpọ̀ wàlá ẹni tí máa ń pòsì wọn ni àwa náà tá a wá jọ ọmọ kéwú àwa ní ìmọ̀ níwọ̀n bá tíntìrí báyìí ni ṣùgbọ́n ní tá a bá ní wí tá a rí nínú tíra ní tá a bá wá wíhun bóyá kò wáyé wa tó àbí èyí tá a wí kò lálàáfíà tó iná lè yọ àmọ́ tún wá ṣe díẹ̀díẹ̀ àmọ́ rù rẹ tó ń kọ́mẹ́ǹtì yíù ìgbé olódo làfà